Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Fálànà gbọ́ tiẹ̀ o, tara ẹni là ń gbọ́. Fálànà gbọ́ tiẹ̀ o, tara ẹni là ń gbọ́. Bó ṣe o bó lọ́jọ́ ọ̀la Yorùbá ó ṣe rí. Bó lọ́jọ́ ọ̀la Yorùbá ó ṣe rí. Ẹ̀rù ń yọ mí bà bí mo bá ti sùn tí mo jí lórí àwọn tá à ń pè ní leader lóde òní. Those people that we believe in them lánàá tá a rò pé tí wọ́n bá dàgbà they will become a good leaders, pé wọn ò ní fi gbá kan bọ̀ kan nú. Mo rí interview tí wọ́n ṣe fún former governor Ekiti State Ayodele Fayose. Ó wá dàbí pé kìí ṣe Fayose tá a mọ̀ tẹ́lẹ̀ ni. Ó wá dàbí pé kìí ṣe Fayose ìgbà yẹn tá à ń pè ní people's governors, ọ̀rẹ́ mẹ̀kúnnù, gómìnà mẹ̀kúnnù tí ó bọ̀ sílé alámàlà tí ó bá wa jàmàlà papọ̀, tí ó bọ̀ síbi tó ti ń sun àgbàdo tá a sọ wípé ènìyàn láṣọ mi. Fayose tí ó máa sọ fún wa pé I did not come to play a dirty game. Òun wá láti wá sáàfù èèyàn ni. Mo wá wo interview Fayose, ó dàbí pé kìí ṣe Fayose tí mo mọ̀. Ẹran kankan mọ́ wọn lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ wọ́n jíyàn gbé l'Ekiti. Wọ́n jíyàn gbé lẹ́dà Oníyọ̀. Àwọn tó kó lọ lẹ́dà Oníyọ̀ di more than 28. Ọmọ kékeré wà lára ẹ̀wọ̀n tó mú ọmú náà o. Ilé ìjọsìn náà ti lọ kó wọn ò mú débẹ̀. Our former governor did not say anything. Ẹ sọ̀rọ̀ nípa ti Ekiti State. Ìkan wá ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, ẹ wá ran kankan mọ́. Ilé la ti ń kẹ̀ṣẹ́ òròde. You are a governor for this state in 8 years. Tá máa ń pe àwọn leaders l'Ekiti, they will call Fayose. Ẹjọ́ ṣé Fayose tàná ni? Kí ló mú Fayose di ẹrú Wike? Kí ló mú Fayose di bọ̀yìbọ̀yì fún Wike? Fayose tá a mọ̀ tẹ́lẹ̀ pé tí kì í fi gbá kan bọ̀ kan nú. Ẹ sọ̀rọ̀ nípa ti Ekiti State, àwọn tó jí gbé ní ẹ̀dá Oníyọ̀ Ekiti. The majority of them nígbà tẹ́ wà ní governor, Fayose ni o, Fayose ni jàre, Fayose ni o, Fayose ni jàre. You did not utter a word lórí ọ̀rọ̀ wọn. My little advice to Governor Abiodun Oyebanji: if you allow Fayose to spoil your name, ó máa dùn mí gan. If you allow Fayose to spoil your administrative, ó máa dùn mí gan. Torí Fayose lè ta àwọn kì í ṣe Fayose tàná. Fayose tòní ti di ọ̀jẹ̀ ńlẹ̀ orò, jẹ́ ńlẹ̀ egúngún. Fayose tòní ti di ọ̀jálẹ̀ onílé kó fi bo tiẹ̀ mọ́lẹ̀. Kì í ṣe Fayose tá a mọ̀ lánàá rèé o. Kì í ṣe Fayose tí gbogbo wa ń tẹ̀lé lẹ́yìn rèé o. Kì í ṣe Fayose tó ní I will never play a dirty game. Ṣùgbọ́n òun gangan ni master of dirty game now. Kì í ṣe Fayose tàná tó jẹ́ pé one way ni o. Ibi tó bá ti ń lọ ló ń lọ. Ṣùgbọ́n Fayose tòní ó ti di chameleon. Apá kan PDP, apá kan APC. Ó dẹ̀ dùn wá gan o. Wọ́n jí èèyàn gbé ní Ekiti. Our former leaders
did not say anything about it. Ariwo tọ̀yọ́ lẹ̀ ń pa ń sìn. Ìyẹn ni pé àwọn tó wà lẹ́kìtì wọn jẹ́ nǹkan kan fún yín. Àbí ṣùgbọ́n ẹ lè force APC kan gbé ọmọ yín jáde as House of Assembly member. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ ń fi Èkìtì ń lé owó. Tí wàhálà bá dé sí Èkìtì, ẹ ṣe bí pé ẹ̀mí Èkìtì mọ́. Ohun tá a bá ṣe lénìí yóò di tọ̀bọ̀dọ́là. Okay.